ẹ̀yin èèyàn wa ẹ káàbọ̀ padà sórí ètò yín ètò wa lónìí a fẹ́ sọ̀rọ̀ nípa apá kejì fíìmù ìyá la fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ lénìí látọwọ́ arábìnrin tí a mọ̀ sí Mide Fúnmi Martins. Ìjẹ́ ti wo fíìmù yìí, ìjẹ́ ti wo apá kìíní fíìmù yìí tí ẹ ò bá ti wò ẹ̀yin tèmi ẹ tara ṣàṣà láti máa lọ sí orí Mide Fúnmi Martins TV láti lọ wò ó níbẹ̀ ni fíìmù ọ̀hún níbẹ̀ ló ti ń ṣú. ẹ̀yin tèmi fíìmù yìí ó dùn ó nànìrìn, fíìmù tí jẹ́ wípé ó wà emotional tí ó jẹ́ wípé tí ẹ bá wo apá kìíní fíìmù yìí ẹ máa wò pé ṣé kí fíìmù yìí tán ṣe kó má tán ni. ẹ̀yin tèmi ẹ lọ wo fíìmù ìyá yìí látọwọ́ Mide Fúnmi Martins. Iṣẹ́ ńlá ló ṣe níbẹ̀ o. ẹ mọ̀ pé àwa ò mú fíìmù tí ò bá jẹ́ fíìmù tí ó gbádùn àwa ìmú wá fún yín lórí ètò wa níbí. ẹ̀yin tèmi ẹ jẹ́ ká tẹ̀síwájú. tí ó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí tàbí ẹ ń bá fídíò wa pàdé fún ìgbà àkọ́kọ́ ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè. ẹ̀yin tèmi a fẹ́ sọ̀rọ̀ nípa apá kejì fíìmù ìyá. Tani òṣèré tí ẹ nífẹ̀ẹ́ sí jù ní apá kìíní fíìmù yìí? Fún gbogbo àwa tí a ti wo fíìmù ìyá yìí, tani òṣèré tí ẹ nífẹ̀ẹ́ sí jù ní apá kìíní fíìmù ìyá yìí? Ẹ tẹ orúkọ òṣèré yìí ẹ tẹ̀ sínú comment section. Ìdí kan pàtó tí ẹ fi nífẹ̀ẹ́ òṣèré yìí ẹ